wàhálà ní Rivers àfìgbà tí Wike kó ìdààmú bá Tinubu po. Bóyá ni Nyesom Wike, mínísítà aláriwo inú ìjọba ààrẹ Bọ́lá Tinubu mọ̀ pé ibi tí ọ̀rọ̀ náà yóò yọrí sí rèé. Bí òun bá sì mọ̀, ó dájú pé gómìnà ìpínlẹ̀ Rivers tí wọ́n lé, Siminalayi Fubara, kò mọ̀ ní tiẹ̀. Bẹ́ẹ̀ làwọn aṣòfin wọn kò retí ìkéde tí ààrẹ ṣe lánàá, ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 18 oṣù kẹta 2025 yìí. Ààrẹ Tinubu kéde lójijì, ó ní òun ti fi agbára ìjọba àpapọ̀ gba ìpínlẹ̀ Rivers, òun sì ti yan aṣojú òun tí ó máa ṣe àkóso ìpínlẹ̀ náà fún odidi oṣù 6 gbáko. Ìyẹn ni pé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí, ìjọba ìpínlẹ̀ Rivers kò sí lọ́wọ́ olóṣèlú kankan, kò sí lọ́wọ́ Wike, kò sì sí lọ́wọ́ Fubara. Ọwọ́ Tinubu ní ìpínlẹ̀ náà wà báyìí. Ohun tó bá sì wu ògòdò ní fi mú ẹni tó bá mú dá, ohun tó bá wu Tinubu ló lè fi ìpínlẹ̀ Rivers ṣe. State of emergency ni wọ́n ń pè é. Kíjọba àpapọ̀ fi gírímákàyì gba ìpínlẹ̀ kan, kí wọ́n lo àwọn sọ́jà àti ọlọ́pàá, kí wọ́n sì lé gbogbo àwọn tí aráàlú dìbò yàn dànù nítorí wọ́n ní wọ́n ṣe kinní kan tí kò dáa. Nígbà tí Tinubu ń kéde àṣẹ tó pa yìí, ó ní kinní náà kò rọrùn fóun láti ṣe, ó sì kó ìdààmú ńlá bá òun. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí olórí, kò sóhun méjì tí òun lè ṣe ju kí òun gbàjọba ìpínlẹ̀ náà lọ́wọ́ gómìnà àti àwọn olóṣèlú yìí lọ, nítorí pé ìjà tí wọ́n ń jà láti ọjọ́ yìí wá, gbogbo àǹfààní tó yẹ kí wọ́n ṣe fáráàlú ni wọn kò ṣe. Ìjà ojoojúmọ́ náà sì ń ṣe àkóbá fún àwọn aráàlú gbogbo. Tinubu ní èyí tó burú ni pé àwọn jàǹdùkú agbègbè náà ti bẹ̀rẹ̀ sí í ṣarajọ, wọ́n sì ń lérí pé àwọn yóò dá wàhálà gidi sílẹ̀, nítorí àwọn yóò lọ síbi ọ̀pá epo bẹntiróòlù ilẹ̀ wa, àwọn yóò sì máa gé e dànù débi pé Nàìjíríà kò ní rí epo rọ̀bì tà síbì kan, torí àwọn yóò bà gbogbo ọ̀pá epo náà jẹ́ fún wọn. Tinubu ní bí àwọn tí apá ọ̀tún ti ń lérí, bẹ́ẹ̀ ni tàwọn apá òsì náà ń lérí, èyí tó fi hàn pé wàhálà burúkú kò ní pẹ́ bẹ́ níbẹ̀ bí òun kò bá tètè ṣe ohun tí òun ṣe náà. Ìdí nìyẹn tí ìjọba àpapọ̀ fi gbàjọba ìpínlẹ̀ náà kúrò lọ́wọ́ àwọn tó ń ṣe é, tó sì lé gómìnà lọ, tí wọ́n lé gbogbo àwọn aṣòfin dànù, tó wáá fi ọ̀gágun Ibok ṣe olórí ìpínlẹ̀ náà fún odidi oṣù 6 gbáko. Bẹ́ẹ̀ eku tó dá yìí sílẹ̀ ní jẹ́ ẹ̀dá o. Ìjà burúkú tí Wike, ẹni tó ti ṣe gómìnà ìpínlẹ̀ náà fún odidi ọdún 8 tó tún wá ń ṣe mínísítà lábẹ́ Tinubu báyìí, ń bá ọmọọṣẹ́ ẹ̀ tó ń ṣe gómìnà lọ́wọ́, Fubara, jà ló fa gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí o. Láti ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2023 tí ọkùnrin gómìnà tuntun náà ti dé orí àlééfà ní wàhálà ti bẹ̀rẹ̀ fún un. Wike tó fà á kalẹ̀ gẹ́gẹ́ bí gómìnà tó náwó tó nọ́ra láti rí i pé ipò náà bọ́ sí i lọ́wọ́ náà ni kò jẹ́ kí Fubara yọrí jáde nínú okùn tí wọ́n ti kí ọrùn ẹ̀ bọ̀ ní gbogbo ìgbà tó ń wá ipò náà lọ́wọ́. Torí Wike nígbàgbọ́ pé òun lòun gbọ́dọ̀ máa pàṣẹ, ohunkóhun tí òun bá sì sọ fún Fubara, òun ló gbọ́dọ̀ gbà, nítorí Fubara kò mọ̀ pé òun yóò di gómìnà láyé ẹ̀. Òun Wike lòun fi sípò náà. Fubara sì rèé, òun ní tí Wike bá ń ṣe báyìí lọ, kò sí bí òun yóò ṣe ráàyè ṣe ìjọba tòun náà. Bí ohun kan bá sì ṣẹlẹ̀ tí kò dáa, òun làwọn ará ìpínlẹ̀ Rivers yóò mú. Wọn kò ní sọ pé Wike tó ti ṣèjọba tirẹ̀ tó ti lọ ni. Níbi tí ìjà sì ti bẹ̀rẹ̀ nìyẹn. Fubara kò fẹ́ gbọ́rọ̀ sí ọ̀gá ẹ̀ lẹ́nu mọ́. Bẹ́ẹ̀ gbogbo ọdún 8 tí Wike fi ṣèjọba tirẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní Rivers, ẹgbẹ́ ẹ̀ ni Fubara wà, ẹgbẹ́ ẹ̀ ló wà gbágbáágbá. Òun sì ni olùṣírò owó àgbà, accountant general fún ìpínlẹ̀ Rivers lábẹ́ Wike. Ọ̀tọ̀ ni àwọn tí wọ́n ti ń dupò gómìnà ibẹ̀ tẹ́lẹ̀, àmọ́ lójijì ní Wike yìí bìrí tó ní ẹni tí òun fà kalẹ̀ nìyẹn. Ìdí sì ni pé nígbà tí àwọn EFCC wá gbé Fubara yìí, tí wọ́n ń béèrè owó kan tó sọnù lọ́wọ́ Wike, wíwo lẹ́nu awóńwo ní Fubara fọ̀rọ̀ náà ṣe, kò tú àṣírí Wike. Ó sọ fáwọn EFCC pé ohun tí odó bá ti dé kì í rí tà mọ́. Ọ̀rọ̀ náà gbo Wike, nítorí bí wọ́n ti mú Fubara ni wọ́n mú àwọn ọmọọṣẹ́ ẹ̀. Àmọ́ kò sẹ́nìkan tó tú àṣírí Wike. Fubara yìí ló sì ṣe gbogbo ètò náà.
nídìí èyí bí ọ̀rọ̀ náà ti lọ sílẹ̀ àti nígbà tí àwọn PDP ń wá ẹni tí ó du ipò gómìnà lórúkọ wọn, Wike ní Fubara lòún mú, kò sì sẹ́ni tó lè yí i. Bẹ́ẹ̀ ni Fubara fi di gómìnà, iṣẹ́ ọwọ́ Wike ni. Níbi tí wọ́n ti ń pín ipò ni ìjà ti dé. Wike kò fààyè gba Fubara kó ní àwọn kọmíṣánná tiẹ̀. Gbogbo ipò pàtàkì tó sì wà nínú ìjọba náà, Wike rí i pé àwọn èèyàn òun ló ń fi síbẹ̀. Ìtumọ̀ èyí sì ni pé kò sí bí Fubara yóò ti ṣèjọba, Wike gan ni yóò máa darí ìjọba náà. Ó kàn fi Fubara di gẹrẹwu lásán ni. Èdè àìyedè láàrin Fubara bíi gómìnà àti àwọn tí Wike yàn sí i lọ́rùn ló kọ́ bẹ̀rẹ̀ ìjà yìí o, nítorí àwọn yẹn kò rí Fubara bíi gómìnà tàbí ẹni tó lè máa pàṣẹ fún wọn. Wike ni wọ́n ń rí bí ọ̀gá, wọ́n sì gbàgbọ́ pé tí àwọn bá ti lè súnmọ́ Wike dáadáa tí àwọn sì ń tọ́jú ẹ̀, kò sí ohun tí Fubara lè fi àwọn ṣe. Eléyìí kọ́kọ́ dìjà láàrin àwọn kọmíṣánná tó ń bá Fubara ṣiṣẹ́, torí ẹni tí àwọn ní ìpayà fún ni Wike, tí Fubara kò le rárá lójú wọn torí wọ́n jọ yàn wọ́n sípò ni. Fubara bẹ̀rẹ̀ sí fi ẹjọ́ sùn, ó sì bẹ̀rẹ̀ sí bínú, àmọ́ Wike kò kọbi ara sọ̀rọ̀ yìí. Ohun tí àwọn tó yàn yẹn ń ṣe bá a lára mu gan-an. Níbí yìí làwọn èèyàn ti ń sọ fún Fubara pé Wike ni yóò ba ìjọba rẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé yóò ba ìjọba rẹ̀ jẹ́ nìkan, yóò ba ayé ẹ̀ jẹ́ kọlẹ̀kọlẹ̀. Àwọn tí wọ́n ń sọ báyìí ni Wike náà kò gbọ́dọ̀ sí ọ̀gá ẹ̀ Rotimi Amechi lẹ́nu. Ní Fubara náà bá bẹ̀rẹ̀ sí lo agídí, ó sì ń kọ̀rọ̀ sí Wike lẹ́nu. Wike náà jáde tán, ó ní ilá kì í ga ju onírè lọ. Kò sí bí Fubara yóò ti ṣe ìjọba ẹ̀ yanjú bí kò bá fi tòun ṣe. Ó sì mú Fubara ní pàpàkókó. Ohun tó ṣe rí èyí ṣe ni wípé nígbà tí ìbò tí ń bọ̀ ní Wike ti fi ẹsẹ̀ ẹ̀yìn dilẹ̀ mú. Ọkùnrin náà rí i pé gbogbo àwọn aṣòfin tó wà nílé ìgbìmọ̀ pátá àwọn tí òun fi ọwọ́ ara òun yàn ni. Nídìí èyí gbogbo ìgbà tí Fubara bá ti kọ̀yìn sí Wike, àwọn aṣòfin náà yóò kọ̀yìn sí ni. Bí àwọn aṣòfin bá sì ti kọ̀yìn sí, kò sí kinní kan tó lè ṣe. Gbogbo ọ̀rọ̀ rẹ̀ yóò rí rúdurùdu ni. Ìdí ni pé gbogbo ohun tó bá gbé wá pé òun fẹ́ ṣe láwọn aṣòfin kò ní fọwọ́ sí. Bó fẹ́ náwó kan, wọn yóò ní àwọn kò gbà. Bó fẹ́ ṣe òfin kan, wọn á ní àwọn kò fẹ́ nítorí Wike kò fọwọ́ sí i. Nígbà tí ìjà náà lè débì kan, àwọn aṣòfin yìí kò fọwọ́ sáwọn kọmíṣánná tí Fubara yàn kó bá òun ṣiṣẹ́. Bó ti ń kọ orúkọ wọn ni wọ́n ń já wọn kulẹ̀. Ohun tó sì ń ṣẹlẹ̀ ni pé àwọn tí Fubara ń mú wá kì í ṣe ọmọ Wike, Wike kò sì faramọ́. Nígbà tí ìjà yìí le, àwọn aṣòfin múra láti yọ Fubara kí ilé ọjọ́ tí wọ́n dá sí tó mọ́. Fubara ti ṣètò pé kí wọ́n wó ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún dànù. Ó ní àwọn fẹ́ tún ibẹ̀ kọ́. Ńlá àwọn aṣòfin yìí bá bínú, wọ́n ní àwọn ń lọ sínú ẹgbẹ́ APC, wọ́n kúrò nínú ẹgbẹ́ PDP tí wọ́n jọ ń ṣe. Fubara náà lé gbogbo wọn dànù nípasẹ̀ ilé ẹjọ́ tó ní bí wọ́n bá ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n fi yàn wọ́n, wọn kò lè ṣe aṣòfin mọ́. Bẹ́ẹ̀ ló ṣe pé àwọn aṣòfin 4 péré ni wọ́n ń ṣòfin ní ìpínlẹ̀ Rivers torí àwọn aṣòfin tó kù kò wá mọ́. Olórí ilé aṣòfin 2 ni wọ́n ní, ti Fubara àti ti Wike. Àmọ́ lọ́sẹ̀ tó kọjá lọ́hùn-ún, lẹ́yìn oríṣiríṣi ẹjọ́ tí wọ́n ti pe ara wọn, ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa, Supreme Court, dájọ́ pé àwọn aṣòfin tí Fubara àti ilé ẹjọ́ Rivers lé yìí náà sì ni aṣòfin ìpínlẹ̀ Rivers o, wọ́n sì gbọ́dọ̀ máa ṣiṣẹ́ wọn lọ. Níbi tí wàhálà ti bá Fubara nìyí, nítorí gbogbo ohun tí Fubara àti àwọn aṣòfin yẹn ti ṣe tẹ́lẹ̀ làwọn aṣòfin yẹn fagilé. Wọ́n ní gbogbo ètò náà yóò tún bẹ̀rẹ̀ ní pẹrẹu ni o. Wọ́n ní Fubara kò lè náwó kan láì jẹ́ pé àwọn fàṣẹ sí i. Bẹ́ẹ̀ ni àwọn kò sì tí ì ṣetán láti fàṣẹ sí nǹkan kan, àwọn ń ṣe àwọn ètò kan lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n dá Fubara sí kolombo. Ilé ẹjọ́ Àbújá ti ní wọn kò gbọ́dọ̀ sanwó kankan fún ìjọba ìpínlẹ̀ Rivers, ìyẹn owó tí Fubara lè ná ní ìpínlẹ̀ rẹ̀, nítorí ọ̀rọ̀ yìí kan náà ni. Owó tí wọ́n bá sì pa ní ìpínlẹ̀ wọn tí ìbá máa rí ná díẹ̀díẹ̀, àwọn aṣòfin yìí kò tún fọwọ́ sí yẹn. Àmọ́ kì í ṣe ìyẹn gan ló wà lọ́kàn wọn. Ìyẹn àwọn aṣòfin wọ̀nyí, ohun tó wà lọ́kàn wọn ni kí wọ́n yọ Fubara dànù. Ó sì dàbí pé wọ́n ti gba àṣẹ ọ̀rọ̀ náà lọ́wọ́ Wike. Ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n kọ lẹ́tà sí adájọ́ àgbà ìpínlẹ̀ náà. Wọ́n ní kó bẹ̀rẹ̀ ètò láti yọ Fubara nítorí ó hu àwọn ìwà kan tí kò dára.
bí wọ́n bá ti yọ Fubara àti igbákejì ẹ̀ dànù, ọmọ Wike tààrà ni yóò di gómìnà Rivers. Ohun tí wọ́n fẹ́ ṣe rèé tí Tinubu fi gbàjọba ìpínlẹ̀ náà lọ́wọ́ wọn. Ohun tọ́rọ̀ yìí fi di wàhálà tuntun fún Tinubu fúnra ẹ̀ báyìí ni pé àwọn èèyàn ní ohun tó ṣe yìí kò bá òfin mu. Wọ́n ló lòdì sófin pátápátá. Àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ni kò sí òfin kan ní Nàìjíríà tó fààyè gba pírẹ́sídẹ́ǹtì láti yọ gómìnà kúrò nípò ẹ̀. Ṣíṣe agbára lò nìyẹn. Àfàìmọ̀ kí ọ̀rọ̀ náà má sì di tilé ẹjọ́. Bẹ́ẹ̀ ní tòdodo bí a bá fẹ́ sọ, kì í ṣe Tinubu ni yóò kọ́kọ́ yọ gómìnà kúrò nípò ẹ̀ o, tí ìjọba àpapọ̀ yóò sì fi tipátipá gba ìpínlẹ̀ bẹ́ẹ̀ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ òṣèlú àwa ara wa yìí ní 1999. Olúṣẹ́gun Ọbásanjọ́, ààrẹ ilẹ̀ wa ní 2004 ló kọ́ ṣe bẹ́ẹ̀. Ó yọ ọkùnrin kan tí wọ́n ń pè ní Joshua Dariye dànù. Dariye yìí ni gómìnà ìpínlẹ̀ Plateau. Àsìkò ẹ̀sìn ní ìjà burúkú kan bẹ̀rẹ̀ láàrin àwọn Fúlàní onímàálù àti àwọn ọmọ onílùú, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí pa ara wọn nípakúpa. Àwọn Fúlàní onímàálù yìí ló kọ́ bẹ̀rẹ̀ ìwà burúkú náà, tí wọ́n ń fi màálù wọn jẹ oko olóko tí wọ́n sì ń pa àwọn tí wọ́n bá takò wọ́n nínú àwọn ọmọ Plateau. Nígbà náà làwọn ọmọ onílùú bínú, wọ́n ń pa àwọn Fúlàní yìí tí wọ́n bá ti rí. Pípa náà sì pọ̀ débi pé àwọn Fúlàní ọ̀hún bẹ̀rẹ̀ sí sá lọ. Ni wọ́n bá yí ọ̀rọ̀ padà. Wọ́n láwọn Kìrìsìtẹ́nì ló ń pa àwọn Mùsùlùmí o. Ṣé Kìrìsìtẹ́nì ló pọ̀ ní Plateau? Ń lọ̀rọ̀ bá ràn, torí àwọn ará Kánò náà bẹ̀rẹ̀ sí pa àwọn Kìrìsìtẹ́nì ibẹ̀. Wọ́n láwọn ń gbẹ̀san àwọn Mùsùlùmí tí wọ́n ń pa ní Plateau. Bí ọ̀rọ̀ yìí ti ń lọ, nígbà tó di ọjọ́ 18 oṣù karùn-ún 2004, Ọbásanjọ́ fipá gbàjọba ìpínlẹ̀ náà lọ́wọ́ gómìnà Dariye. Ó sì yan ọ̀gágun Chris Ali gẹ́gẹ́ bí olórí ìjọba Afúnṣọ́. Ìyẹn nìkan kọ́, Ọbásanjọ́ tún yọ Ayọ̀délé Fáyọ̀ṣe dànù gẹ́gẹ́ bí gómìnà Èkìtì lọ́jọ́ 19 oṣù kẹwàá 2006, lẹ́yìn tí àwọn aṣòfin ibẹ̀ ti kọ́kọ́ fìbò yọ ọ́ nípò pẹ̀lú ẹ̀sùn pé ó kówó jẹ. Ọbásanjọ́ fi ọ̀gágun Ọlátúnjí Olúrìn sí ipò rẹ̀. Bẹ́ẹ̀ náà ni Jonathan gba àwọn ìpínlẹ̀ 3 kan lọ́jọ́ 15 oṣù karùn-ún 2013, ìpínlẹ̀ Borno, Adamawa àti Yobe, nígbà tí ogun àwọn Boko Haram ń le níbẹ̀ ju bó ti yẹ lọ, bó tilẹ̀ jẹ́ pé òun kò yọ àwọn gómìnà wọn dànù. Níbi tí wàhálà sì ti bá Tinubu báyìí nìyẹn pẹ̀lú ohun tó ṣe yìí. Ìdí ni pé ní gbogbo ìgbà tí Ọbásanjọ́ fi ń fipá gbàjọba àwọn ìpínlẹ̀ tó ń yọ àwọn gómìnà, àti nígbà tí Jonathan náà fipá gba àwọn ìpínlẹ̀ tirẹ̀, ọ̀kan lára àwọn tó jáde wá tí wọ́n tako kínní náà ní gbogbo ìgbà náà ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń ṣe. Òun àti ẹgbẹ́ òṣèlú ẹ̀ ní ayé AC, ní ayé ACN, gbogbo ohun tí àwọn aṣáájú Nàìjíríà ìgbà náà dánwò ní Tinubu ní kò dáa rárá, nítorí ààyè kò gbà wọ́n bẹ́ẹ̀ lábẹ́ òfin. Bí wọ́n ti bú Ọbásanjọ́ rẹpẹtẹ pé báwo ni yóò ṣe yọ odidi gómìnà. Wọ́n ní èèyàn kan tí kò yẹ nípò ni. Bẹ́ẹ̀ ni wọ́n ní kò yẹ kó jẹ́ irú ẹ̀ ni yóò jẹ́ ààrẹ Nàìjíríà lásìkò ètò ìjọba àwarawa, nítorí ẹ̀jẹ̀ àwọn sọ́jà ti ta sí i lọ́pọlọ. Kò sì lè ronú rárá bí aráàlú, bí sọ́jà ni yóò ṣe máa ronú. Àwọn Tinubu ni wọ́n ń sọ̀rọ̀ ní 2004 àti 2006 yẹn o. Èyí tí wọ́n tilẹ̀ sọ fún Jonathan burú. Wọ́n ní láti ayébáyé làwọn ti mọ̀ pé gbẹ̀wù dání ẹ̀dá kan ni, ọ̀dẹ̀ tí apá ẹ̀ kò ká ìjọba ni. Òun fúnra ẹ̀ sì ti fi hàn pé ìjọba ti dàrú mọ́ òun lọ́wọ́. Gbogbo ọ̀rọ̀ tí òun náà ń sọ làwọn olóṣèlú náà ń sọ sí i lásìkò yìí o. Àwọn amòfin àti àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí òun ààrẹ Tinubu. Àwọn kan sì wà nínú wọn tí wọ́n ń béèrè báyìí pé àfi kí wọ́n yọ òun Tinubu fúnra ẹ̀ nípò, nítorí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ tó lòdì sófin Nàìjíríà ni. Bí ààrẹ kan bá sì ti hùwà tó lòdì sófin orílẹ̀-èdè ẹ̀, ìrókò tó gbà bọ̀dẹ̀ ni, gígé dànù ni. Wọ́n ní àfi kí wọ́n yọ Tinubu. Àwọn kan ní ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ti pàṣẹ pé kò bófin mu rárá fún ààrẹ kan láti yọ gómìnà. Olórí ìjọba tó bá ṣe bẹ́ẹ̀ ṣe àṣìṣe ni. Ẹgbẹ́ àwọn amòfin orílẹ̀-èdè yìí náà ti sáré gbé ìwé jáde. Wọ́n ní ohun tí Tinubu ṣe ẹ̀yìn òfin ló bọ́ sí, kò sí ìwà tó hù náà nínú òfin ilẹ̀ wa. Wàhálà tó tiẹ̀ wá le ni pé àwọn jàǹdùkú ọmọ Niger Delta ti bẹ̀rẹ̀ sí bà àwọn ọ̀pá epo jẹ́ nítorí ọ̀rọ̀ yìí, nípa jíju bọ́ǹbù sí àwọn ọ̀pá epo àti fífi bọ́ǹbù bà àwọn àgbá epo jẹ́.
eléyìí kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ pẹ́ rárá, bí bẹ́ẹ̀ kọ́ yóò kó Nàìjíríà sínú ìnira ni. Ìdààmú àwọn alátakò pọ̀ lórí ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ sì ni Tinubu kò tí ì mọ ọ̀nà tí yóò gbé ti àwọn jàǹdùkú Niger Delta yìí gbà. Àfi kí wọ́n sì tètè mójútó ọ̀rọ̀ náà kó má di ohun tí àwọn afẹ̀míṣòfò yóò tún bá wọn dá sí i. Ọláyíwọlá Alága ló tọpinpin ọ̀rọ̀ yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.